mr macaroni gbá ọmọọṣẹ́ sanwó-olu ní gbólóhùn. níṣẹ́ lọ̀rọ̀ ọ̀hún dàbí ìgbà tọmọdé méjì ń sọ̀kò ọ̀rọ̀ lura wọn. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà rí ìyẹn awuyewuye tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára báyìí láàrin gbajúgbajà òṣèré adẹ́rìn-ín-pọ̀ṣónù nni adébọ̀wálé adédáyò tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí mr macaroni pẹ̀lú ọmọọṣẹ́ gómìnà èkó babájídé sanwó-olu kan ọ̀gbẹ́ni wálé ajétúmọ̀bí tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà lórí ètò ìròyìn. ẹ ó rántí pé àárín ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2024 ní ìgbéyàwó alárinrin wáyé láàrin olórin hip hop nni david adeleke táwọn èèyàn mọ̀ sí davido tàbí ọmọ bàbá olówó obo àti ìyàwó rẹ̀ chioma wáyé nílùú èkó. níbi ayẹyẹ ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké tó jẹ́ mọ̀lẹ́bí ọkọ ìyàwó ti kí ṣèyí tinubu káàbọ̀ àmọ́ kì í ṣe kíkí ṣákálá lásán o níṣe làwọn méjèèjì dì mọ́ ara wọn bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n sì jọ ya fọ́tò tí wọ́n yà ọ̀hún ló padà dá wàhálà sílẹ̀ láàrin macaroni àti ọmọọṣẹ́ sanwó-olu ọ̀gbẹ́ni ajétúmọ̀bí. wálé ajétúmọ̀bí ló gba ojú òpó ayélujára rẹ̀ lọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹfà ọdún tá a wà yìí. ó gbé fọ́tò náà síbẹ̀ ó sì kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ pé bí gómìnà sanwó-olu náà ṣe ń ṣe pẹ̀lú débọ̀ macaroni rèé o láì wo ti ìwà àrùbó tó máa ń hù. ṣé ìsọ̀rọ̀ ní gbèsè èsúnú sì ní ìgbétèsókè gangan. bí ọ̀rọ̀ náà ti kan mr macaroni lára lòun náà gba orí ìkànnì rẹ̀ lọ. ó gbé ọ̀rọ̀ tí ajétúmọ̀bí sọ sí i àti fọ́tò tó tọ́ka sí i náà síbẹ̀ láti lè fi hàn pé èsì ọ̀rọ̀ rẹ̀ dé. ó sì kọ síbẹ̀ pé ìwọ gan ni arúbó tó ń ṣe bí òpònú sáà aláìlẹ́kọ̀ọ́ tí kò mọ bí wọ́n ṣe ń bọ̀wọ̀ féèyàn sí ni ẹ́. kò ní jù báyìí lọ lórí ìròyìn ràjò fún ti tòní. orúkọ mi ni olúwafúnmiláyọ̀ adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. káfíńre pàdé o. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.